Hello, everyone. Welcome to Toyeen Talks. Wow. Not thank you enough for what you have been doing. It means a lot to us. Thank you for your likes, subscribes. Thank you for watching our videos. Thank you for everything. And I thank you till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. ta ni Dorcas ń package gbogbo eléyìí fún torí Ọlọ́run? ṣé tí ẹ̀ bá ti lóyún sínú ó tún máa ń ní sẹ́gbẹ́ ni? mo ń bọ̀ ẹ̀yin ti TikTok mo máa fi wọ̀nyí o, ẹ máa rí dáadáa o, ẹ má bínú o. ẹ̀yin ti TikTok ẹ máa rí dáadáa, mo ń bọ̀ o. ká tó bọ́ sórí ọ̀wọ́n rẹ́gbẹ́rẹ́gbẹ́ ìyálóde yẹn àti ọ̀tún àti ẹ̀ta ṣe bá sọ fún yín pé wọn tọ́jọ́ ń da kíní rú nìyẹn. à ń bọ̀ lórí wọn Ọlọ́run ti. hello naam ṣe fẹ́ dá sétò ni? ok ẹ jẹ́ bá mi gbé ohùn sókè mà, ẹ má bínú. bàbá lè gbà ẹ wò náà kí ni ẹ̀yin ẹ máa rẹ ilé máa ń pè kí nìyẹn ṣé body filter lẹ máa ń pè nígbà tí èèyàn lóyún tó lòun lóyún ó wá wọ gádù tó wọ̀ kó ń ṣe first class gidi ni àwọn tó máa ń mú ara ẹ mọ àwọn gádù tó máa ń mú ara gidi yẹn ló wọ̀ yẹn o àwọn gádù tó jẹ́ pé ẹni tí ò lóyún gan tó bá wọ̀ ìnira gidi ni tó kẹsàn fẹ tó sọ pé òun lóyún irú oyún wo nìyẹn yóò rí bọ́ọ̀dì yẹn ṣé mo pé irú aṣọ tó wọ̀ aṣọ yẹn máa ń transparency kan. bẹ́ẹ̀ ni transparency ni. gidigidi àwọn aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ yẹn ni ẹ rí i pé kinní yẹn ló ń wọ̀ sí ìsàlẹ̀ kọ́lọ̀ kinní yẹn ló jáde yẹn nítorí pé kí ló dẹ̀ ṣe ń wọ kọ́lọ̀ ṣe mí yẹn torí pé kọ́lọ̀ ọkùn yẹn nìyẹn kọ́lọ̀ ṣe mí tó wọ̀ yẹn kọ́lọ̀ ikùn yẹn gangan nìyẹn. Because tẹ bá wò dáadáa ẹ lọ wò dáadáa ẹ rọyàn ẹ rí gbogbo ara yẹn ó pààkì ara yẹn débi pé. òun làwọn èèyàn ń wò yìí. gádùn kékeré kọ́ ló lò tẹ bá ń gbọ́ pé gádùn tó kó gbogbo àti. ẹ dẹ̀ mọ̀ pé kí ló lè fà á tó lè máa fi ṣe ohun tó ń ṣe yìí kò lè pe èèyàn kọ́ bá ṣe kí nìyẹn because àwọn ènìyàn tó bá yá tó bá jọ jà á wá sọ ṣó ti yé yín ṣe rí àwọn èèyàn tí ń jẹ́ ti kiri yẹn. nígbà yẹn ọkọ ẹ ní tí ọkọ ẹ fẹ́ tó fẹ́ gọgọgọgọ gẹ́yìn everybody mọ̀ lórí Facebook ó wá ń gbà yẹn I'm talking about 96 97 98 gẹ́yìn ẹ wà lórí Facebook tó ń bá fa gan gẹ́yìn lọ́kọ ẹ fẹ́ tó ti ó lóyún oyún gẹ́yìn bàjẹ́ gẹ́gbà ọkọ ẹ ẹni tó bímọ fún yẹn ó jẹ́ kó mọ̀ yẹn náà sí ru pé kò lè bímọ. àbí 2016 nìyẹn 2016 ni. 2016 2017 2018 gbogbo ìgbà yẹn gẹ́yìn yìí wà lórí Facebook ó dẹ̀ wà lè jẹ́ pé ó wà ní silent fún yẹn kó máa gbọ́ o because gbogbo ìgbà yẹn ó pe ọkọ ẹni tó bímọ fún sórí fóònù gbà yẹn lórí show gbà yẹn pé ṣé kí ló ṣẹlẹ̀ sí nǹkan bẹ́ẹ̀ yẹn tí má yẹn sọ. wọ́n yọlé ọmọ ẹ̀ kúrò ti gbogbo ẹ̀yìn tẹ̀yìn débi pé tán bá máa mẹ́yìn lára ẹ̀ gan kán fi fẹ́ lò mí lóyún ìyẹn bí màá yẹn ṣe ṣàlàyé pé kò sátúnṣe rárá ìyẹn fi ń wó obìnrin mí kiri ń gbà yìí ní gẹ̀ẹ́ tó wá sórí Facebook yẹn ìgbà yẹn ló fi lóyún fún. kò sí rọ́ǹbẹ̀ gbogbo àwọn tó wà ń bẹ̀ gbà yẹn gbogbo wọn ló máa mọ̀ irú straight to the heart máa mọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí dáadáa. because ọ̀rọ̀ yẹn ń gbà yẹn ọkọ ẹ̀ gangan ẹni tó sọ́ọ̀rì ẹni tó bí ọmọ fún bàbá yín kàn yín gangan ló sọ kàn gbélé ọmọ ẹ̀ kú òtàn bá wa káàkiri. nǹkan sọ́dọ̀ yẹn pé kínní yẹn ń gbà yẹn bóyá pé òun àti gẹ́ẹ̀ yẹn jọ sọ̀rọ̀ débẹ̀ yẹn because oyún gẹ́ẹ̀ yẹn tó bàjẹ́ gan ó dùn bọ̀bọ́ yẹn ń gbà yẹn ó dùn bọ̀bọ́ yẹn gan. ọ̀rẹ́ ṣọmọdé náà ẹ wo dáadáa obìnrin kan lásán tó bá lóyún ìmí ò lè wọ bra mọ́ bra ti lò táì. anything tó bá máa mú wa lára gẹ́gẹ́ nǹkan tá a máa láìkì ni pé gbogbo nǹkan tó bá máa gbá yìrẹ̀ lára wa débi pé pátá gan ìnira ló máa jẹ́.
tọ́kẹ́ sọ pé èèyàn wá mú gbogbo kó bọ́dì ló wá kó gbogbo bọ́dì sí báyìí. Ara tí dọ̀kásì ní àwọn ara tó máa ń ṣe pọ̀tọ̀pọ̀tọ̀ yẹn nínú. Àwọn ara tó máa ń já pọ̀tọ̀pọ̀tọ̀. Àwọn tó yẹ pé ẹ mọ wọn tí ikùn wọn tó máa ń bo ojú ara mọ́lẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni. Irú ara tó ní nìyẹn. Ẹ̀gbọ́n tàǹtí kìíní sọ pé irú ara tó ní nìyẹn. Irú ara tó ní nìyẹn. Ṣé rí ẹ̀yin náà ẹ wo tẹ́ bá wà lórí TikTok ẹ wo bí ẹ̀gbẹ́ inú kó dàbí pé èèyàn lóyún sẹ́gbẹ̀ẹ́ inú kó tún lóyún síwájú kó tún lóyún sí ẹ̀gbẹ́ òsì. Tójú ẹ̀ bá fọ́ lílé yìí kó ara ni ó dẹ̀ ń kó kinní yẹn mú ara ni torí pé ṣéèpù kinní yẹn ń yọnú àwọn aṣọ kò sí bóyá lè pa mọ́tò. Ẹni tó bá ti rí àrígbó wọ bọ́dí kí wọ́n ti ń pè nínú ẹ̀ ṣé bọ́dí fìtà náà pé àbí bọ́dí kìíní ó ṣàwọ̀ gàdù sínú aṣọ bọ́dí fìlà pólífìlà. Fìlà ó wọ̀ sínú aṣọ yìí because ara tó máa ń ṣe tọ̀pọ̀tọ̀pọ̀ ẹ lọ wo fídíò ńgbà tí wọ́n wà nínú tí ó dẹ̀ tún ṣèpì ìmájẹ tó lòun lóyún tó jẹ́ pé ó ti fi fítà ó ti ṣèpì gbogbo fítà yẹn ìmájẹ ẹ tó lóyún tó ṣèpì àdàràjà òṣì pọ̀ gan lọ́jà wọ́n ti dẹ̀ ní ká máa retí páwọn fídíò kan máa jáde ẹni tó wà ládùúgbò wọn lẹ́ni yẹn ọkùnrin ni wọ́n ní ṣe ló ń ya fún tó jọ ó ń tẹ̀lé kiri ẹ̀wọ̀n pẹ́ ní tàdé ẹni tẹ̀mí ń wí ó ráyè gan fún nǹkan báyìí ó ráyè ó ń tẹ̀lé kiri ní. tó bá nù ṣe rí kò bá náà ti bímọ ṣe rí ṣòtò kan tá a wá ṣe ní bíi upper last week bíi last month ó fẹ́ lọ Nàìjíríà ṣó ti yé yín ṣe rí ìyẹn ti ọmọ yẹn ò wọ́ọ̀kì mọ́ because kò sí bó ṣe máa sọ pé òun fẹ́ gbọ́ ọmọ yẹn jáde wọ́n máa rí pé ojú ọmọ yẹn ti gbójú mọ̀ pé ọmọ yẹn sìn ó ti ń lọ bí ọmọ oṣù kan sọmọ oṣù kan jù bẹ́ẹ̀ lọ ń sìn ṣó ti yé yín so á yàtọ̀ sí pé kó jáde kó sọ pé òun bímọ kó gbójú ẹ̀ jáde fún yàn ṣó ti kò lè kíní yẹn ti bàjẹ́ ọmọ náà kò ló fẹ́ lọ ra yẹn o ṣó ti yé yín so wọ́n ti bí ọmọ yẹn sílẹ̀ ó máa lọ wà ní. ṣé ẹ̀rí tẹ́lẹ̀ yìí yẹn bó ṣe wà yìí tí mò ń wò lójú kìíní wàláì mo fọlọ́wọ́n ọba ṣẹlẹ́rìí kò sóyún inú ẹ̀. kò sí nǹkan kan bẹ́ẹ̀. irú bọ́dì wèrè wo lèèyàn ń kó tó yìí ó kó bọ́dì gidi gan ló kó gbogbo ọ̀la tọ̀tún tó sì ní àwọn tó máa ń ṣiṣẹ́ tó bá ṣe jọjọjọjọ. ẹ lọ́wọ́ ọjọ́ tó rìn yẹn lọ́wọ́ àwọn fídíò tó ti ṣe kinní tó yẹ pé kò lò tó yẹ pẹ́ lòmíì lò fídíò ẹ̀ gbogbo ara ẹ̀ ṣe pọ̀tọ̀. ẹ worú ọmú tó tún pákéjì yìí ń sìn ìgbà míì ẹ̀fọ́ ní pọ́ọ̀mù yẹn ó tún tóbi ni ìgbà tá a sọ fún gbà yẹn pọ́ọ̀mù yẹn kéré ló tún lọ wá kínní tó tún lọ wọ èyí tó tún tóbi eléyìí ń sìn ó tún kéré sí kínní eléyìí tún kéré ẹ̀yin imagine ó dẹ̀ ń tan àwọn èèyàn títí ẹ̀ á dẹ̀ máa mú wọn ṣeré a máa náà fẹ́ ṣe baby shower a máa náà ṣe kínní kan ẹ̀yin akílódé kò sí láìní lára ẹ̀ rárá ni. ó kọjá dáadáa. ẹran yẹn kò pọ̀ ju pé kíkan máa jábọ́ lẹ́gbẹ̀ẹ́ kó wá yọ ogun lọ. ẹran ara yẹn pọ̀ gan-an bóyá páàkì ẹ̀ tó yìí jábọ́. ó máa jábọ̀ àǹtí mo pé wọ́n ṣàlàyé bọ́ ṣe máa ń stress tó bá fẹ́ bá di inú yẹn. láyé bí ẹ tó fẹ́ dènà pífọ́ọ̀m wọn. ọ máa ń tẹ ikùn yẹn mọ́lẹ̀ bíi pé kéèyàn fẹ́ ọmọ akásẹ̀ máa fi ẹsẹ̀ páàkì àwọn awọ inú tó bá fẹ́ ṣàn mi ì ṣeré mo sọ fún yín ọ̀nà máa fi ẹsẹ̀ páàkì ẹ dẹ̀ mọ̀ pé sísá mo pé àwọn orí ṣáńkóló bó sísá mo pé orí ṣáńkóló ẹ dẹ̀ mọ̀ pé òun yóò dàbí Goliath ṣó tí yẹn so gádù méjì ló máa ń lò ẹ wá imagine. màálù tó ń tọmọ lọ́wọ́ ẹ̀pọ̀ mú ẹ̀ máa ń ṣàn ó máa ń mì gbàgbàgbàgbà ní abẹ́rẹ́. now ẹ wá wò kíní yẹn sìn kò ṣeé lò fún bí kíní mọ́ kíní yẹn inú ẹ̀ yẹn awọ kíní àbonúnú ẹ̀ àwọn awọ ara ẹ̀ yẹn ó ń ṣàn sẹ́gbẹ̀ẹ́ òun lè ń rí awọ ara ẹ̀ lè ń rí ṣó tí yẹn kíní tó dé sínú yẹn ibẹ̀ òun lélẹ́yìí ẹ̀yin ti TikTok lẹ́ máa rí ibi tí kíní yẹn dé tí awọ ara ẹ̀
tó fi jáde òun mo fi sọ lẹ́ẹ̀kan yẹn ibi tí kinní yẹn dé tí àwọ̀ ara ẹ̀ òun lélẹ́yìí ẹ̀yin tí TikTok ń rí ẹ̀ rí ibẹ̀ ẹ̀ wá wọnú bí kéèyàn dé igbá ibi tí igbá dé ibi tí igbá dé Àṣàbí Adé Olúmọkí so ti yé yín ẹ̀yin imagine irun tó ń ṣe so thank you ma. tí mo ti rí báyìí mo ní kí ló dé sí gẹ̀ẹ́yì máa ń ṣe rẹ̀ báyìí nọ́mbà 1 aṣọ tó wọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ ni nọ́mbà 2 kò pọ́sibù kó ló dé dúró dìrìgbìdì kí gbogbo ará dúró dìrìgbìdì báyìí mo ló ti rí bẹ́ẹ̀ wọ́n ti wọ̀n kó páàkì owó bọ́dí fi gbogbo ó ti wọ̀n pé gádùn tó lò gan òun kódà kó tán ni òun sì hàn jù kí ló dé ẹ̀yin ráboyún tó ń lo last king ó mà lágbára ó lágbára àwọn tẹ́mú pregnant báyìí ó yà mí lẹ́nu ó yà èmi ní ẹnu. thank you torí máa bọ́ sí ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ ẹ̀ ò ṣe kínní àwa kàn ṣàwéẹ́nẹ̀s lórí ẹ̀ ni àmọ́ ni ẹ̀kọ́ kọ́tà bá ti ń fọwọ́ bà báyìí ẹ dúró kí lórúkọ kínní yìí kọ́ ṣáídá ìyẹn ṣáídá nǹkan ti ṣe ṣáídá o ìyẹn kò dẹ̀ wá ń dọ́gbọ́n fọwọ́ bojú ni ṣó sì ń ṣe ṣó tó bá sì ń ṣe ṣó ó sì ń dọ́gbọ́n fọwọ́ bojú ni àwọn èèyàn gan mọ̀ wípé the way tí wí gripping fi grip ẹ̀ ó kọjá anto gripping so ẹ ṣe mà ẹ jẹ́ kí n bọ́ the way tí gripping fi grip ẹ̀ ó kọjá anto gripping so ẹ̀yin ẹrú ẹ̀ irú ìta ń sọ ìgbogbo yín lè ń rí ó ṣe dìgbà tó yẹ pé tí nǹkan bá bọ́lẹ̀ fún yín lẹ ṣe máa sọ̀rọ̀ tí nǹkan bá bọ́lẹ̀ fún yín ìgbà yẹn lẹ ṣe máa sọ̀rọ̀ ohun tá à ń fún yín yìí fíìmù ńlá ni ẹ wo ẹ̀yin tẹ́ wà lórí Facebook ibi tán sákù yẹn ẹ wò síbi ọyàn yẹn kí ni tó sọnù ńbẹ̀ yẹn ibi tí ó wà lókè yẹn ni o kò ń ṣe tó tún wà nísàlẹ̀ o Dọ̀kásì ní oyún sẹ́gbẹ̀ẹ́ ọ̀tún láì ṣe kó fẹ́ bí Jésù olè apá ọ̀tún àti olè apá òsìn Olúwa mi ǹjẹ́ ṣé n ò rí ọ̀run rere wọ̀ bí olè apá òsìn ìwọ yóò wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mi ṣé nǹkan tí ṣé Dọ̀kásì ń sọ fún àǹsẹ̀ pé òun fẹ́ bí Jésù ṣé òun tó ń sọ fún wa nìyẹn torí gbogbo èèyàn ló ti fojú rí eléyìí gbogbo ohun tó ń wá ṣe káwa kan gbé awareness lásán ni gbogbo ohun tó bá fi bí 4 hours show ṣe 2 hours show ṣe 1 hour show ṣe tá a bá ti fi 10 minutes tá a bá ti fi bẹ awareness ẹ analyse ẹ ó ti tó àwọn èèyàn ti rí so now ẹ jẹ́ kí n múfù sí orí ọ̀dọ̀ òun rẹ́gbẹ́rẹ́gbẹ́ ẹ ṣíà ẹ ṣe rí ìyálóde ọ̀tún àti ẹ̀ta a sọ fún yín pé àwọn wọ̀nyí wọ́n ń ṣe nǹkan tí ó yẹ kó ṣe nǹkan tọ́lọ́run ń bínú sí nínú ẹgbẹ́ wọn so wọ́n ti wá pé biriboto sọ fà wípé ẹ lè lo normal platform tẹ́ ẹ náà ṣí wípé ẹ lè lo platform tẹ́ ẹ náà ṣí tó ti ń control àwọn ọmọ ẹgbẹ́ ẹ ṣùgbọ́n tí wọ́n gbà fún ẹ tó jẹ́ pé ìwọ gan ló wá padà lọ ṣí míì ọmọ nǹkan ti tán fún ìyálóde fraka ẹ bá mi tẹ orúkọ ẹ̀ síbí àti ẹ̀ta àwọn olórí burúkú dédé àti ọ̀tún nǹkan ti bàjẹ́ fún yín gbogbo oògùn tó ń ẹ wo gẹ́ẹ̀ kan tó pèsè orí wa ń bì ẹ mọ̀ pé a sọ fún yín pé tí Dọ̀kásì bá ti wà rí wọn àwọn nǹkan tó ń ṣe náà ló máa òun náà ó ti ṣe kí ni ó ti fún ní ọwọ́ tó máa ń lò lórí Facebook
kí wọ́n arrest gẹ́ẹ̀ yẹn, gẹ́ẹ̀ tó wá kọ́ọ̀lù sórí page tó kọ́ sórí platform wa ń jọ̀wọ́ bí abi last month, gẹ́ẹ̀ yẹn Àjọkẹ́ bí nǹkan kan báyìí tó pè sórí kíní wa ọ ti òkété tuntun fún ṣẹ́rí tí irú Ìyálóde yẹn tí nǹkan kan ò bá ṣe ọ̀tá ẹ̀ òkété ò ní jáwọ́ bó ṣe máa pọ̀n nìyẹn, bó ṣe máa dọ́gbọ́n máa pọ̀n nìyẹn tó bá ti di pé kíní á fẹ́ fún wọn lówó. Ó dìgbà tí nǹkan bá tún ṣẹlẹ̀ sọ́tà yẹn kó lórí burúkú yẹn náà tó mọ̀. Kí olórí burúkú yẹn kóun náà tó mọ̀. Ó wá lọ sí platform míì, ó wá lọ kó àwọn ará wọn, ó kó wọn lọ síbẹ̀. Àwọn ará wọn, wọ́n kóra wọn lọ síbẹ̀. Ó wá lọ hide Dorcas sí. Hello? Ṣé ẹ̀yin náà ti rí Ìyálóde? Ẹ rí wípé káwọ́ọ̀dù burúkú rẹ̀. Orí platform tó sọ wípé ibi tó ti lè pàṣẹ, wọ́n lé ẹ kúrò ńbẹ̀, o ò lè gbó hide Dorcas síbẹ̀ mọ́. Ẹ̀yin rẹ́gbẹ́rẹ́gbẹ́ míì torí Dorcas ti mọ̀ pé bẹ́ẹ̀ yẹn ti cast fóun, ó kàn wá for the main time kò lè bá wọn ṣẹgbẹ́ because àwọn tí wọ́n gba tiẹ̀ lọ́jọ́ wà ní ẹgbẹ́ báwo ló ṣe fẹ́ possible. Lẹ́yìn kan wà lọ dá meeting ti ẹ̀yin náà imagine ó máa lọ dá ṣe kíní ni. Ó ní gẹ́ẹ̀ kan tán ní ó ṣí ẹ show mi. Ó ní gẹ́ẹ̀ kan tán ní ó ṣí ẹ show mi. Ìyálóde dẹ̀ lẹ́nu ẹgbẹ́. Ṣùgbọ́n lórí burúkú òkété òun lè ṣí ẹ, òun àti Ensabod lè jọ máa ṣe, ó lè ṣí ẹ lòmíì tẹ́yìn náà fi ń rí. Bákan ṣá lè ṣe rí pé òkété ó ṣe show kan ó post, bákan lè ṣe rí. Bákan lè ṣe rí tókété bá ń bú Àbíkẹ́ tó bá ń bú àwọn ẹlòmíì tó ń ṣe show fún àwọn ẹlòmíì, bákan lè ṣe ń rí. Awareness tó máa kan wọn kíní tó kù lára, àwọn ẹrẹ́gbẹ́rẹ́gbẹ́ tó kù mí lára òun ni. Olórí burúkú Ìyálóde yìí aráǹtì ó ń sọ fún àwọn èèyàn kó lè jẹ́ ká gbọ́, kó lè sọ fún wa wípé wọ́n ti lé Dorcas. Mú yín page ní Instagram àti ti Facebook wípé mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀, ẹ ti dáwọ́ ẹ̀ padà, òun ni. Wípé kí ni ẹ ti dá owó ẹ̀ padà, mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀. Ìyálóde yìí ìgbà tí arábìnrin tó pè ń gbà yẹn sórí show wa ń bí, ọ̀rọ̀ yẹn dùn òkété gan. Ọ̀rọ̀ yẹn dùn òkété wípé ẹnìkan pè sórí show wa wípé òkété ló pe òun, ó dẹ̀ dárúkọ lórí owó tí òun fún wọn wípé kí wọ́n fi gba ṣíà ní Ojúde Ọba. Ẹ bá wa power tap ẹ jọ̀ọ́. Ẹ bá wa power tap. Thank you. So now ohun tó máa ṣe ni wípé gẹ́ẹ̀ yẹn ti di ọ̀tá ẹ̀. Ẹ wo bí Dorcas ohun tá a sọ. Eléyìí ò ń ṣe wípé bí a predict nǹkan tí tó máa ṣẹlẹ̀ ni, kò ń ṣe ọ̀rọ̀ predict, predict nǹkan kan náà ọ̀rọ̀ Dorcas ti kúrò nínú tó máa ń predict mọ́. Tẹ́lẹ̀ ló máa ń predict but nísìnyí wọ́n ti mọ̀. Wọ́n ní tí wọ́n bá wọnú bẹ̀ yẹn, wọ́n ní ẹgbẹ́ yẹn máa dàrú. Àná ó dẹ̀ dàrú. Ẹgbẹ́ tó yẹ pé wọ́n ń fọlọ́pàá wọ́ra wọn tẹ́lẹ̀, wọ́n ti ń fọlọ́pàá wọ́ra wọn. Ẹgbẹ́ tó yẹ pé tó bá ṣẹra wọn tẹ́lẹ̀, wọ́n máa dáríjìra wọn. Ó gbé ẹsẹ̀ olórí burúkú wọbẹ̀. Ó dájà alẹ́ sáárín wọn. Nítorí àwúrèbe owó tó ń fi ń sọ̀pọ́ọ̀tì wọn. Àwọn tó dẹ̀ ṣe kí ni, àwọn tí wọ́n lọ
pín kinní yìí ó fẹ́ jẹ́ kí ìlérí tó ṣe fún wọn àwọn tó lọ sí pláfọ́ọ̀mù míì ibi tí ayé wọn ti bàjẹ́ nìyẹn o because pláfọ́ọ̀mù tẹ́ náà ṣí gangan fún kinní tí gbogbo ayé mọ̀ àti àwọn péjì yín lórí Facebook ní Instagram ẹ lè gbé òkété síbẹ̀ ẹ lè gbé òkété síbẹ̀ torí yẹn ó máa ná admin méjì àfi tó bá jẹ́ pé nínú ọ̀tọ́jọ́ wà ń bẹ́ẹ̀ náà tù wá ní. ó ń fẹ́ ààrẹ sí gẹ́ ìyẹn ojú dẹ̀ ń tì í láti bọ́ síta torí àwọn èèyàn ti ń àlẹ́ẹ̀jì ẹ̀ wọ́n ti ń dọ́gbọ́n wọn ò rárá lé ẹ̀ mo fẹ́ dolórí ṣóògùn ni gbogbo nǹkan lóògùn ni wọ́n ti rí i because ẹni tó náà ń gbé iṣẹ́ lé ẹ lọ́wọ́ tó fi rí kíní yẹn ṣe òun ló ti fi lé dànù yìí. ayé wa bàjẹ́ sógùròdò lórí wípé kí ni Àbíkẹ́ tó fẹ́ ṣéèmù Àbíkẹ́ ló ń jayé kiri bí aáyán táwọ̀ ẹ̀ ń kọ tó ń dán láwọ̀ òbí tí wọ́n wà ọ̀ní Ọlọ́run má gbéṣẹ́ aburú lé mi lọ́wọ́ Ọlọ́run dẹ̀ gbé iṣẹ́ aburú iṣẹ́ ìpayín kékeré ó dẹ̀ gbé ilé lọ́wọ́ Dọ́kàsì òbí tí wọ́n wà bó ṣe fẹ́ proof wípé o wà nínú rẹ́gbẹ́rẹ́gbẹ́ ló ṣe ń sì fẹ́ proof pé o wà nínú oyún wọ̀n rẹ́gbẹ́rẹ́gbẹ́ yẹn náà wọ́n á máa kẹ́kọ̀ọ́ ń bí pé tòótọ́ mà ní tọ́wọ́n pípò yẹn sọ. ẹ̀yin tèmi èèyàn gbọ́dọ̀ gbọ́n tó o bá jẹ́ pé o wà ní ìlànà kan tó ń ṣe dáadáa tó o bá jẹ́ pé lórí burúkú kan wá bá tiẹ̀ jẹ́ ń bẹ̀ na you sabi o na you ṣe kíni na you sabi but ju gbogbo ẹ lọ ṣáàtì mi alẹ́ yìí kò ní pọ̀ because orun ti ń kùn mí already because mo busy ìgbà tí ma fi dé mo ṣàkàn jẹun mo relax lẹ́ẹ̀kan yẹn but ọ̀la mo máa ready ọ̀la yẹn máa ti ṣe gbogbo nǹkan tí máa ṣe bí around bí 1 ní Nàìjíríà ká sọ pé bí 12 níbí or 2 ní Nàìjíríà 1 níbí báyìí àjọ pàdé tábàlẹ̀ rán tó sì fẹ́ sọ̀rọ̀ ní inú kínní tààrà wọn tó fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ bá a dá sí wọ́n lè bá a dá sí but mo fẹ́ lọ rest kí n lè rí àwọn analysis yẹn kọ̀ọ̀kan yẹn ṣe ní ọ̀la tàdé máa play àwọn kọ̀ọ̀kan náà bí fún yín ní ọ̀la yẹn tó máa gba skilliciously gbàsky. Okay, Babalegba, think about us, your fans in Canada too. Okay, time wo lẹ máa wà ní time yẹn? Ṣé ká fi sí bí ọwọ́ 5 ìrọ̀lẹ́ ńgbà yẹn? 5 ọwọ́ ìrọ̀lẹ́ ní Nàìjíríà, 4 níbí báyìí. Ẹ choose torí àwọn ará Canada, àwọn ará America náà máa ń ṣe kíní. Wọ́n máa ń time yẹn ọ̀tọ̀ ni. Time wo ni ká mú? Time wo ni ká mú? Time wo ni ká mú? Ẹ kọ́ kiri ká tó máa lọ. Bẹ́ẹ̀ ni, let's do it in evening. Okay, ẹ jẹ́ ká kú sọ pé bí 6 ní Nàìjíríà, 5 o'clock níbí báyìí. I think ìyẹn ṣì máa wà okay, manageable. So now, Dọ́kàsì ó máa ní ẹjọ́ ní UK very very soon. Hello?
ó máa ní ẹjọ́ ní UK very very soon. Àǹtí Nàìjíríà, ẹ má jẹ́ ká san nǹkan lórí ẹ̀. Ṣé mọ̀ wípé Dorcas ṣì ní ẹjọ́ ṣá, but ó ń fi oyún yìí ó fi ń bu àwọn ọlọ́pàá, ó fi ń ṣe bí àwọn ọlọ́pàá lójú. Tó bá yẹ pé wọ́n sọ fún wípé Nigeria police ló ní ọgbọ́n jù, torí o ò ní lè gbọ́n tó ọgbọ́n tí ọlọ́pàá fẹ́ fi gbowó lọ́wọ́ ẹ̀ tó bá mú ẹ̀. O ò ní particular báyìí, o ò ní kinní báyìí. O ò ní lè gbọ́n tó bá ṣe investigation lọ́wọ́ ẹ̀ tó bá mú ẹ̀. Torí àwọn ti rí nǹkan tó ò ní yẹn, àwọn ti rí ibi tó kù sí yẹn. Ẹnu gba kí wọ́n kàn dé máa rán ẹnu ẹ òun ni. Lady P, good evening. So ó mọ ohun tó ń ṣe pẹ̀lú oyún yẹn, kò sí ọkọ̀ kan bí kan. Ẹ rí i pé Yoni Cream òun gan ó ti gbìyànjú ayé ẹ̀ gan, ìyá gan ti lean. Kí ló dé? Ayé ò gbéṣẹ́ fún yín, ẹ̀yin lẹ gbéṣẹ́ fúnra yín lórí ọ̀rọ̀ ayé. Thank you sis, thank you sis. Lady Peace, thank you. Ayé kò gbé iṣẹ́ fún yín, ẹ̀yin lẹ gbéṣẹ́ fúnra yín nítorí ọ̀rọ̀ ayé. Ọlọ́run má bà wá lójú jẹ́, Ọlọ́run má bà wá lọ́kàn jẹ́. Gbogbo wọn tó wá ń tì í ń sìn, ṣe bí wọ́n rí nǹkan táwa, gbogbo nǹkan táwa fi ń wọ̀n, à ń fún yín proof, kò ń ṣe pé à ń lọ kábọ̀. Ọ̀rọ̀ pẹ̀lú proof ni.